Oríyọmí fura o. Fura o. Oríyọmí fura o. Ìfura lóògùn àgbà. Sàkátà para. Oríyọmí Hamzat fẹ̀sọ̀rọ̀ra rìn fẹ̀sọ̀rọ̀ra rìn ìwọ lójú gbogbo ń wò. fẹ̀sọ̀rọ̀ra rìn fẹ̀sọ̀rọ̀ra rìn ìwọ lójú gbogbo ń wò. ọba ńlá akéwì sóòtún dé. yẹ́sìkẹ̀ kẹ́ńgẹ̀. akékaka lójú ọlọ́rọ̀ ẹ ti mọ̀ mí tipẹ́tipẹ́. sàkátà para ńlá sítọ́ ìtọ́ tó bá yí ká ju ẹ̀ sọ́nù ọ̀fun ni. a ti kọrin fọ́ba akéwì fún jòyè. akétòṣèlú bẹ́ẹ̀ lákégbàǹtẹ́tẹ́. Àlàní tá a bá láàmú tí ń lọ láàrin ìlú irọ́ ńlá fi pa. torí afọ́jú ńlòjó fi ń kù torí adití ńlòjó ṣe ń sú. Oríyọmí Hamzat olùdásílẹ̀ àgídìgbò tó kárí ayé jọjọ. ó fẹ́ ṣe declaration ní sátọ̀dé ọjọ́ 17 oṣù kẹ́ni ọdún 2026 nígboro ìlú Ìbàdàn. lásìkò yìí gbogbo ìlú mì tìtìtìtìtìtìtì lọ́wọ́. ẹ gbọ́ kí ni tó fẹ́ ṣe gan-an kí ni tó fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Ọ̀yọ́ ń gbé ọ́ movement ó ti kú òní wàsá ó kú òlérè mọ́dé ó dàbí ẹni pé kíní ọ̀hún ti ń di reality lọ. Ọ̀yọ́ ń gbé ọ́. ìnigbé táwọn ènìyàn kan ń ké apá kejì ń sọ pé Ọ̀yọ́ ń tàn ọ́ ẹ gbọ́ kí ni tó ṣe gan-an. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ láti dìbò tàbí láti díje dupò òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà civil rights ló jẹ́. ẹni tó bá ti qualify ó lẹ́tọ̀ọ́ láti díje dupò wá sí orílẹ̀-èdè bàbá rẹ̀ Nàìjíríà. wẹ́ẹ́n bó ṣe ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀ òṣèlú lásìkò yìí ọ̀jẹ̀lú ni wọ́n jẹ́. ọba ńlá akéwì ó ti pẹ́ tí mo ti ń pariwo ẹgbẹ́ elémírí ń bẹ aláǹkùrù ń bẹ ẹlẹ́ẹ̀fọ́ ń bẹ níbẹ̀. ẹgbẹ́ elémírí ló ń yọ́ ní jẹ lábẹ́ aṣọ. Àlàní ọ̀rọ̀ kí n sọjọ́ òní. Ọ̀yọ́ ń gbé movement Oríyọmí àgídìgbò ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́. ìmọ̀ràn mi rèé o. a ti gbọ́ awuyewuye èyí tó ń lọ lórí àwọn bank manager nígboro ìlú Ìbàdàn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ pátápátá tí wọ́n ní kí wọ́n kọ̀yìn dẹ́yẹ Oríyọmí Hamzat. ṣé bẹ́ẹ̀ sì mọ̀ pé aráàlú jọ ní gbogbo wa nígbà tí ò bá ti bá ọ̀fẹ́ dé mo lè lọ sí gáràjì pé mo nílò mọ́tò láti kẹ́rù tàbí èèyàn. ẹ ṣe ẹ̀dùn ná ṣéjà ti bẹ́ sílẹ̀ láàrin Ṣèyí Mákindé àti Oríyọmí Hamzat nìbàdàn ni. ààrẹ agbáṣàgà ọba ńlá akéwì kí ló kàn ẹ́ ná. ohun tó kàn mí rèé o. ètò ààbò síkírọ́rìtì jẹ mí lógún. ẹ̀yin ìgbìmọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgbẹ́nu declaration lọ́jọ́ 17 oṣù kìíní ọdún tá a wà yìí ọlọ́run ọba mi ń gbọ́ ẹni iṣẹ́ ńlá ṣe. Oríyọmí ìwọ lójú gbogbo ń wò ó. ayé ò ní dáràn sí ọlọ́run lágbára Elédùmarè ọba tó dání. máa ṣàdúà máa ṣọ́ra kó o sì prepare kalẹ̀ kétù ààbò ó ro tótó àwọn road safety kí wọ́n dúró wámúwámú kí gbogbo ẹ̀ ó lè lọ ní ìrọwọ́rọsẹ̀ ọjọ́ náà ó túbà gbẹdẹmukẹ fún gbogbo ẹni tó bá wà níbẹ̀. lágbára Elédùmarè ọjọ́ ìdùnnú ló máa jẹ́. Oríyọmí ò ní kábàámọ̀ ibi lórí ìgbésẹ̀ tó gbé o. sàmíkú gbé tó àdúrà mi. orí tó máa dádé Oríyọmí inú agogode náà ní ti wáyé. ọrùn tí ó lè jìgbà ìlẹ̀kẹ̀ inú agogode náà ní wàyí. ọ̀rẹ́ tó bá dẹ̀ jẹ́ pé èèyàn ló ń bankróòlù rẹ kò sí ní tó burú ń bẹ̀ rárá. ó yá kéde kó o ṣàtìlẹ́yìn fólúwa rẹ̀. ó yẹ ẹ má dáùtì ẹ̀ mọ́ rárá. bẹ́ẹ̀ ò mẹ́rinṣẹ́ ò gbóhùn erin ni. ẹ ò mọ̀ṣà ẹ ò jíyọ lọ́bẹ̀ ń dán. ààrẹ agbáṣàgà amúlùdùn atọpinpin lèmi jẹ́ o. ọba ńlá akéwì tó ń sojú mẹ̀kúnnù lọ́dọ̀ ìjọba. jagun labí gbàǹkópin ìlú ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. akékaka lójú ọlọ́rọ̀ má jẹyà lólo. ẹni tẹ́ ń kọminú ẹ̀ tí ò kọminú bàbá ńlá bàkúbà bá wọn ní gbàlẹ̀.